Èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Gist tí a mú wá lénìí ó ní nípa àǹtí wa Fashion tí wọ́n gba ọ̀dọ̀ kábíyèsí Ẹlẹ́gùṣì lọ. A ti sọ tẹ́lẹ̀ tí wọ́n lọ complain fún kábíyèsí Ẹlẹ́gùṣì nǹkan tó ń ṣẹlẹ̀ sí Lekki Beach Resort èyí tí kábíyèsí rà. Ẹ máa bá wa ká lọ. Ní ìgbà tí àǹtí wa Fashion tí wọ́n gba ọ̀dọ̀ ọba Ẹlẹ́gùṣì lọ, ọba Ẹlẹ́gùṣì sọ fún wọn wípé ọ̀dọ̀ àwọn ò ń ṣe police station o, pé kí wọ́n máa kó ẹjọ́ palace wá sí inú ààfin àwọn mọ́, wípé ṣùgbọ́n àwọn máa jẹ́ kí kábíyèsí gbọ́ nǹkan tó bá wà. Wọ́n ní àǹtí wa sọ fún ọba Ẹlẹ́gùṣì allegedly bá ṣe gbọ́ o wípé òun àti kábíyèsí làwọn mú ìmọ̀ràn láti ra ilé resort Lekki Home. Àwọn méjèèjì làwọn jọ pinnu láti ṣe. Wípé bó ṣe wá di ọ̀rọ̀ Queen Naomi náà fi ra ilé yẹn ní òye òun. Wípé òun ò mọ nǹkan tí kábíyèsí fi ń treat òun báyìí, pé ṣe bí òun bímọ fún kábíyèsí. Nǹkan tán ní àǹtí wa Fashion sọ nìyẹn. Wọ́n ní bí bàbá wa Ẹlẹ́gùṣì ṣe pé kábíyèsí nìyẹn pé àwọn fẹ́ wá rí kábíyèsí lórí ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àǹtí wa Fashion àti àǹtí wa bí wọ́n ṣe wá ń bá àwọn ní palace àwọn tí wọ́n wá ń fi ẹjọ́ kábíyèsí sun àwọn. Wọ́n ní ọba Ẹlẹ́gùṣì gba ọ̀dọ̀ kábíyèsí lọ, wọ́n ní wọ́n lọ visit kábíyèsí. Wọ́n ní wọ́n dẹ̀ tẹ gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ síwájú kábíyèsí wípé tí kábíyèsí tí wọ́n bá rò dáadáa, wọ́n á mọ̀ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. Wípé nǹkan kí nǹkan tí wọ́n bá ń ṣe fún Queen Naomi kó máa jẹ́ kí ó hàn sí àwọn olórí mọ́ yẹn ení. Wípé ẹlẹ́ẹ̀kejì ni pé tí àǹtí wa Fashion tó bá padà sí inú palace yẹn, tí wọ́n welcome àwọn ọmọ ẹ̀ sí inú palace, kí wọ́n má jẹ́ kí àǹtí wa Fashion gbé inú palace o. Wípé nítorí pé nǹkan tí kábíyèsí ò fẹ́ gangan ló máa ṣẹlẹ̀. Wípé torí peace tí kábíyèsí ń wá yẹn wọn ò lè rí. Wọ́n ní nǹkan tí ọba Ẹlẹ́gùṣì sọ fún kábíyèsí allegedly nìyẹn. Wípé bí kábíyèsí ṣe ra ilé fún àwọn obìnrin yìí tí wọ́n ní kí wọ́n kó lọ sí ilé wọn, ìyẹn ló ti fi kábíyèsí lọ́kàn balẹ̀ jù. Wípé kí wọ́n má jẹ́ kí gbogbo wọn kí wọ́n kó sí inú palace. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin èèyàn ilé ẹ kàn sí masholagist.tv@gmail.com. Bí a ṣe ń sọ lọ o, ó ń yà wá lẹ́nu nígbà tí ọba Ẹlẹ́gùṣì tí wọ́n gba kábíyèsí nímọ̀ràn wípé kí wọ́n má ṣe mistake láti kó gbogbo àwọn olórí yìí sí inú palace o, àbí kí wọ́n má ṣe mistake láti jẹ́ kí àǹtí wa dúró sí inú palace lẹ́yìn ìgbà tí wọ́n bá welcome ọmọ ẹ̀ sí inú palace. Ìpè ilé tí kábíyèsí rà fún un, kó jẹ́ kó padà síbẹ̀ kó lọ máa gbé bẹ̀. Pé nítorí àwọn olórí yìí tí gbogbo wọn bá wà nínú palace, ìpè peace tí kábíyèsí ò fẹ́ yẹn gan-an, ìpè kábíyèsí ò ní rí. Ìpè so kí kábíyèsí jẹ́ kí gbogbo wọn kán wà ní ilé tí kábíyèsí rà fún un. Ìpè àǹtí wa Fashion ti ra lé, kó wà ní ibi tí kábíyèsí ra lé fún un sí ní Ìkòyí. Ìpè kó dúró síbẹ̀. Ìpè èyí á mú ìrọ̀rùn àti àlàáfíà wá sí inú palace. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní nǹkan tí ọba Ẹlẹ́gùṣì sọ allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé kábíyèsí ra ilé fún àǹtí wa Fashion sí Ìkòyí látìgbà tí wọ́n dẹ̀ ti bí ọmọ àwọn ìbejì
ibẹ̀ ni wọ́n wà. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan náà ni àǹtí wa Fashion ṣáà ń pariwo òun fẹ́ padà sínú palace pẹ̀lú ọmọ òun fẹ́, wọ́n dẹ̀ ní kábíyèsí ní ráyé láyé kò jọ́ wípé ibi tí àwọn fẹ́ sí táwọn ra lé sí fún wípé òun fẹ́ padà sínú palace pẹ̀lú àwọn ọmọ òun, wọ́n dẹ̀ ní kábíyèsí ní kó dúró sí ilé èyí táwọn rà fún ní Ìkòyí kó dúró síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Wọ́n ní nǹkan tí parọ́pò náà sọ fún nìyẹn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yẹn ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè a máa wà pẹ̀lú ilé àti ọ̀nà gbogbo yín o. Àdáwọ́lé yín a máa yọrí sí rere o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Bí ẹ ṣe ń subscribe, ten like, ten share gist wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.